Lagos State, I need someone to come here. If you are sure that you came from Lagos State, from the center of excellence in Lagos State, if you are sure, just start with I need someone that came from Ogun State. Ogun State, if you are sure, and to if you are sure that you came from Ogun State, I need someone. And if you are sure that you came from Oyo State, ṣé mo lè rí èèyàn kankan láwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mi ò bá ti rí a máa tẹ̀sí. At the count of 3, if there is no one coming to represent these 3 states, then we move forward. 1, Ogun, Oyo, àti Èkó. Ó dàbí ẹni pé wọ́n wá. Then let us proceed. Ladies and gentlemen, right about now we're going to our state parade. We're going to our state parade. Ọ̀yọ́ lẹ́wà, ẹ máa bọ̀ jáde. Àrọ́yọ̀, Àrògùn, Àdẹ̀rẹ́kọ̀, kò sóògùn. Kí lẹ́wà? Èkó ẹ máa bọ̀. Ogun ẹ máa bọ̀ ṣí pápápá. Àrẹ́jọ́ Mùsùlùmù. Èmi ti ní ká pọ̀ bẹ́ẹ̀ nìyẹn. Torí òkè tí níta bá débi ìlú, oníkàfọ́. Ọ̀yọ́ lẹ́yìn ti wá, ìtẹ́ máa ṣe sípò gan. Mo lẹ́yìn ti wá sà, Èkó, Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Àti Ògùn yẹn dà. Ẹ̀ṣẹ̀kíá ẹjọ́ Ògùn ayọ̀ ni àbọ̀ Ògùn orí fífọ́ èwo bẹ̀. All join ẹ máa bọ̀. Now ẹ̀yin wá láti Ọ̀yọ́ ẹ máa kọ́ anthem Ọ̀yọ́ fún mi. Ẹ wá láti bo Èkó màá béèrè kan lọ́wọ́ yín tẹ́ ẹ gbọ́dọ̀ dáhùn. Ẹ wá láti bo Ògùn náà bí sí Ògùn ní ẹ̀dẹ̀ máa kọ ẹlọ́gbọ́n tó máa gbé mi láti kọ Ògùn state anthem ẹlọ́wà Ògùn orí Ògùn anthem náà ni ìṣẹ́yá ìṣẹ́ṣá ọmọ Ògùn ìṣẹ́ṣá àbí ìṣẹ́yá ìṣẹ́ṣá náà ẹjá lọ Ọ̀yọ́ ẹjá fún yín ní intro Ìbàdàn ìlú óyá ẹjá lọ Ìbàdàn óyá. Tó bá jẹ́ tí kò sí gbàgbé ọmọ rẹ̀ ìfẹ́ ara tó wá nílẹ̀. Ṣáárọ̀ ọmọ Ọ̀yọ́ tó lè gbà wọ́n lẹ̀ ọmọ Ìbàdàn dà Ìbàdàn ó yẹ fún mi lọ́yọ̀ yẹn jẹ. Mi wá aṣíwájú mi wá aṣíwájú mi wá. Ipò aṣíwájú l'Elédùmarè fún wa nípìnlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká ṣe gírí. Ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká tẹpá mọ́ṣẹ́. Ká bára wa sọ̀rọ̀ ká ṣe gbogbo ká ṣe ohun tó bá níbi gbogbo. Nígbà gbogbo nípìnlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká ṣe gírí. Ọmọ Ọ̀yọ́ ká tẹpá. Ẹ bá wọn pàtẹ́wọ́ fún wọn jọ. Gbogbo ọmọ Ọ̀yọ́ tó wà ní ẹ pàtẹ́wọ́ fún wọn. Ó yẹ kọ Ìbàdàn ẹ mọ̀. Ìbàràpá ni mí. Ta ló fẹ́ kọ Ìbàdàn yẹn? Ta ló fẹ́ kọ Ìbàdàn yẹn fún mi? Ìbàdàn ẹ bá ń wá Ìbàdàn kò sí ẹ tó mọ Ìbàdàn. Ìbàdàn ti dé ẹ jọ kátó lọ Ìbàdàn kátó lọ Ìbàdàn ẹ jọ kátó lọ Ìbàdàn Ọ̀yọ́ yẹn dà ẹ fún mi lọ́yọ̀ yẹn Ìbàdàn ó yá. Ẹgbẹ́ kiri ìsẹ́nu kì í gé èèyàn jẹ́sà. Ìlú Ìbàdàn tó gbó nílé ló gbàlejò yóò gbé gbogbo wa o. Ṣàmìnà o. Ó yá Ògùn yẹn dà. Ògùn ó yá pápápá. Ó yá ìjọkọ ẹgbẹ́ kọ. Iṣẹ́ yá Ọ̀yọ́ ọmọ Ògùn iṣẹ́ yá Olódùmarè iṣẹ́ máa yá o. Ọmọ Ògùn ẹsẹ̀ nírí
kọ̀ fún wa láti ṣe. Ọmọ rere kì í. Ọmọ rere kì í ṣaṣẹ́. Ọmọ ògùn kì í ṣaṣẹ́. Ẹ̀jọ̀ ẹ bẹ̀rẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ fún àmọ́ṣẹ́ o. Iṣẹ́ ṣá. Ọmọ ògùn iṣẹ́ yá. Ẹ̀jọ̀ ṣe iṣẹ́ yá àbí iṣẹ́ ṣá? Iṣẹ́ yá. Òkè iṣẹ́ yá kò ń ṣe iṣẹ́ ṣá. Iṣẹ́ yá. Wọ́n fi ṣe ṣe. Ó yẹ wọ́n bí yìí, Èkó náà lọ. Mi ò ní kẹ́ ẹ kọrin sà. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù sà. A pín Èkó sí ìsọ̀ ẹ̀súnwájú. A pín Èkó. Lagos State is divided into 5 divisions. Right. 5 divisions of Lagos State. Ó yẹ sáré sọ fún pápápá. Àkọ́kọ́ Ẹ̀pẹ́ ẹ̀kejì. Ìkòròdú ó yá. Ìkẹjà Badagry ó sì kẹrin. Lagos Island. Èkó fún ara. Kí wá ni wọ́n máa ń pè papọ̀? Division of Lagos. Rárá, wọ́n ṣe é. Kí ni wọ́n pè é? Èkó. Ìbílẹ̀ ẹ bá pàtẹ́wọ́ fún Whatever wọn. you call it, àwa náà ní national. Ó yẹ bá mú, ẹ fún mi. A máa ń sọ fún anybody bá ti dé kó. Yes. Pé Èkó akéte. Ìlú ọgbọ́n àwìn. Ìlú ọgbọ́n. Tó bá dọ́gbọ́n kò ṣọ́ra. Kò níyànjú. Èkó ò gba yẹ̀yẹ́. Èkó ò gba yẹ̀yẹ́ lára o. Tó bá lọ sọ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́. Èkó Tó bá lọ sọ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́. Ògùn nìyẹn. Tó bá lọ sọ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́. Àwọn àti ẹ̀gbọ́n parí nìyẹn. Àní mo ti ra fóònù Ìkòròdú rí ẹ̀jọ́ sà. Ṣé kí n sọ fún yín? Mo ra fóònù ní Ìkòròdú láàárọ̀. Ìgbà tí mo dẹ̀ ń lọ lé wọ́n dẹ̀ wá gbà lọ́wọ́ mi. Àwọn tó ní nìyẹn. Àwọn tó ní ni. Thank you.